Tọ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì Ọmọdé TV lápapọ̀. Orúkọ tèmi náà yípadà mi lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín ọ̀hún Raphael Ọmọdétúnjí. Àtúndé fún tọ̀sán tòní, kí ni ọ̀rọ̀ sí tí ta mú wá fún tọ̀sán tòní. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé toko, gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday Igboho lápapọ̀, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìbà Gani Adams lápapọ̀, ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Kí la tún ní sọ fún wa lénìí? Ẹ jẹ́ á ronú wa wò. Yorùbá máa sọ wípé àgbà ìṣòro bí èwe, tára bá ti bá ń sọ̀rọ̀ bí èwe, kí ló bá yìí wá ni ó máa ń kù. À ń fi Ọlọ́run bẹ̀ ẹ̀yin olúkálùkù, ẹ̀yin olólùfẹ́ Chief Sunday Igboho àti olólùfẹ́ Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ á fi ìfẹ́ ṣe, ẹ jẹ́ á fọwọ́ wẹwọ́ pọ̀. Mo dẹ̀ rí wípé àwọn olólùfẹ́ Ìbà Gani Adams wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ mistake kan. Kì í ṣe pé mo fi ń support èèyàn kankan o, ẹ understand mi. Yorùbá ní àríṣe láríkà, àríkà òní bàbá àrígún. Gbogbo tó ní kálukú bá ṣe lónìí, ọ̀rọ̀ ìtàn náà ni yóò dà bó bá dọ̀la. Gbogbo àwọn olólùfẹ́ Ìbà Gani Adams à ń sọ̀rọ̀ wípé Ìbà Gani Adams ó ti ṣe sẹ́yìn, wọ́n ti ṣe gbá sẹ́yìn, ó ti ṣàwo sẹ́yìn. Lóòótọ́ wọ́n ti gbìyànjú tiwọn sẹ́yìn, but nowadays níbi tọ́wọ́ kù sí tó wọ̀rọ̀ délẹ̀ Yorùbá yìí, àmọ́ pé àwọn náà nípa kan tàbí méjì láti kó lérí ọ̀rọ̀ yìí. Ó ní àwọn èèyàn tó ń bọ́ síta ní ọ̀nà àti pariwo wípé Ìbà Gani Adams ẹ bọ́ síta, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ bọ́ síta. Tó bá ti wá ń rí bí eléyìí, kí là wá ṣe? Tọ́ adẹ̀rí olóyè Sunday Igboho, olóyè Chief Sunday Igboho Adéyẹmọ Igboho Òòṣà, tí wọ́n bọ́ síta ẹ̀dúró náà, tí wọ́n ń jà fún ìran ilẹ̀ Yorùbá. Àwọn náà kọ ìtàn tí wọ́n ní, kí ìtàn tí wọ́n má lè parun, kí orúkọ wọn má lè parẹ́ ní ilẹ̀ káàrọ̀-ò-jíire, ní ilẹ̀ Yorùbá. Àsìkò tá a nídìí wọn òun rèé, kì í ṣèjà ló kàn lára àwọn méjèèjì. Ó yẹ káwọn méjèèjì fọwọ́ wẹwọ́ ni. Gẹ́gẹ́ bí Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, tí wọ́n jẹ́ aṣíwájú nínú ogun, tí Chief Sunday Igboho akọgun ilẹ̀ Yorùbá, tí àwọn náà jẹ́ aṣíwájú nínú ogun. Kí làwa ti ṣe tí ogun mi ò tẹ̀mí wá ní sí? Àwọn méjèèjì olórí ogun làwọn méjèèjì. Ẹ jẹ́ kí n pe àwọn ọmọ èèyàn wọn jọ, kí wọ́n fi ìfẹ́ ṣe, ká pawọ́pọ̀. Ìjẹ́sà fẹ́ bára wa ṣe bí? Ẹ dúró. Ìjẹ́sà fẹ́ ṣe bí? A fẹ́ bára wa ṣe. Oníkálukú ń ṣe tẹ̀ ní kóńkó jábélé, kálukú ló ń ṣe tirẹ̀. Kí wọ́n ṣe tèmi, kémi ṣe ti tiẹ̀. A dẹ̀ rí nínú interview kan tí olóyè Sunday Igboho ní, àwọn ò bẹ́ nìkan jà, àwọn ò bẹ́ nìkan ṣọ̀tá, gbogbo ẹni ni wọ́n bá ṣe. Kí ló wá fa àwa èébú? Kí ló fa anything tí wọ́n bá ti rí níta táwọn máa sọ wípé drama ni, drama ni? Kí ló bí drama yẹn wá? Kò sí nǹkan kan tó bí drama wá o, bí kò ṣe wípé àwọn ọmọ tí wọ́n kó ní ìlú Ìbàdàn, security tí wọ́n dálẹ̀, wọ́n náà dálẹ̀ nítorí àtijẹ ni. Fine, wọ́n dá tiwọn lẹ́yìn nítorí àtijẹ, nítorí tí wọ́n tó fẹ́ gbà lọ́wọ́ federal government. Fine, wọ́n ṣàfi ń ṣètò ilẹ̀ ààbò ilẹ̀ Yorùbá. Kí ló wá dé tí àwa mọ ohun tó yẹ ká ṣe lásìkò? Ẹ jẹ́ á pawọ́pọ̀ ká tún ilẹ̀ Yorùbá ṣe. Ẹ jẹ́ á fi èébú tì. Ṣé rí ohun tí mo rí ń bẹ̀ nínú àwọn olólùfẹ́ Ìbà Gani Adams ni wípé a ti ń da nǹkan pọ̀ mọ́ra. Ṣé rí Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n fi Ìbà Gani Adams jẹ oyè ilẹ̀ Yorùbá ni. Olórí OPC ni wọ́n, ọ̀tọ̀ nìyẹn. Ọ̀tọ̀ lolórí OPC tí Ìbà Gani Adams jẹ́, ọ̀tọ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí ilẹ̀ Yorùbá tí Ìbà Gani Adams jẹ́. Ṣé rí pé tí wọ́n di méjì nílẹ̀ Yorùbá? Olórí ètò ààbò ní ilẹ̀ Yorùbá kan
ní Ìbà Gani Adams jẹ́, olórí ètò ààbò ní ilẹ̀ Yorùbá ní Ìbà Gani Adams jẹ́ ìyá àkọ́kọ́. Wọ́n tó wá jẹ́ olórí ogun fún ilẹ̀ Yorùbá, Ààrẹ Ọ̀nà Kakanfò, ó di méjì. Okay, tí nǹkan bá wá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí ò tẹ́ àwọn ọmọ ilẹ̀ Yorùbá lọ́rùn, tí inú àwọn ọmọ Yorùbá ò dùn, ṣé wọn lè so èrò ọkàn wọn mọ́ ni? Tó jẹ́ pé èébú lókùtà ń bú, tó jẹ́ pé wọ́n ti gbowó lọ́wọ́ èèyàn kan là ń sọ. No, ẹ má jà máa da ohun tí ò bá ti jọra ká má máa dà pọ̀ mọ́ra. À ń da olórí ogun ilẹ̀ Yorùbá, à ń dà á pọ̀ mọ́ OPC. Ẹ̀já yọ sọ́tọ̀ọ̀tọ̀. Wọ́n ti lè jó lórí OPC, ẹ̀já yọ tó OPC sọ́tọ̀. Olórí ogun ilẹ̀ Yorùbá ni wọ́n. Tí ogun bá dé sílẹ̀ Yorùbá, àwọn náà máa fèsì. Okay, tí wọ́n bá ṣe olórí OPC tàbí olùdásílẹ̀ OPC tí wọ́n fi wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, tí àwọn ọmọ ilẹ̀ Yorùbá wá máa fà wọ́n lọ́tún lósìnsìn, ṣé ẹ̀yin OPC ṣe máa jáde? Ẹ̀ ní jáde. Ọlá kan jẹ́ olórí OPC lẹ fi sọ tẹ́ǹsì. Ẹ má jà dá nǹkan tí ò bá ti jọra papọ̀ mọ́ra o. Ẹ là lọ́rọ̀, ẹja máa là kó máa yẹra wa. Ohun tèmi rò pé ó yẹ ká ṣe ni pé ká pera wa kí Ìbà Gani Adams gẹ́gẹ́ bí àgbà, gẹ́gẹ́ bí olórí ogun, gẹ́gẹ́ bí olórí ogun lọ́nà méjì. Olórí ogun ilẹ̀ Yorùbá, olórí ètò ààbò ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá, ìyá OPC, kí wọ́n wá pe Sunday ọmọ Adéyẹmọ ọmọ Aládìkún wípé tọ́ ọ̀rọ̀ tó délẹ̀ yìí o, báwo ni ká yẹ ṣe? Ọ̀yá àwọn ọmọ ẹ bá wọn sọ̀rọ̀, àwọn tèmi kí n bá wọn sọ̀rọ̀, ká sọ̀rọ̀ lérí ètò ààbò ìlú ilẹ̀ Yorùbá, báwo ló ṣe máa dáa. Olóyè Sunday Igboho tán ṣe títí ẹ̀ náà, gbogbo ibi tó bá máa ń lọ, àwọn àti federal government náà máa jọ ń lọ, àwọn àti ẹ̀ṣọ́ aláàbò tìjọba náà jọ ń ṣiṣẹ́. Àwọn náà ò dáṣẹ́ yẹn sí lọ́wọ́ ara wọn, àwọn náà ò dáṣe lọ́wọ́ ara wọn. Àwọn ẹ̀ṣọ́ ààbò tìjọba ó wà pẹ̀lú wọn, army wà pẹ̀lú wọn, DSS wà pẹ̀lú wọn, ọlọ́pàá wà pẹ̀lú wọn. Tó ẹ̀yin tẹ́ jẹ́ OPC, tẹ́ bá mọ̀ pé fẹ́ ṣiṣẹ́, ẹni ìjọba ò fún yín ní approval, ibi tẹ́ bá ti fẹ́ lọ ṣiṣẹ́, ẹ pè àwọn ẹlẹ́ṣọ́ ààbò tìjọba, ẹ jọ ṣiṣẹ́ pọ̀. Kó lórí ogun ilẹ̀ Yorùbá kí wọ́n sọ̀rọ̀, wọ́n ní ìkápá ẹ̀ lọ́wọ́, Ìbà Gani Adams ní ìkápá ẹ̀ lọ́wọ́ láti ṣe. Kán bá àwọn ẹlẹ́ṣọ́ ààbò tìjọba sọ̀rọ̀. Ibi tẹ́ bá lọ ẹ pè wọ́n kẹjọ lọ, nígbà tí ṣe pé dá nǹkan ṣe. Ibi tẹ́ bá lọ wọ̀n nílé ró sọ pé ẹ ṣe gbẹ́ ẹ̀sáwó ni. Ní ọwọ́ tá a dé nílẹ̀ Yorùbá lọ́wọ́ yìí ní Nàìjíríà, social media ti gbáyé. Social media ti gbáyé kan ni. Gbogbo tá a bá ń ṣe, àwọn èèyàn nídìí àti máa rí ẹ̀rí àti evidence. Ìdí tó fa fídíò tó lóyè Sunday Igboho ń ṣe nìyẹn. So ẹ má já wá rí pé torí fídíò tán ń ṣe yẹ ká máa sọ wípé wọ́n ṣe drama ni, wọ́n ṣe nǹkan ni. Àwa náà ń ṣe àṣe fídíò ni. Lọ́wọ́lọ́wọ́ tá a dé yìí, civilization ti wà, ayé ọ̀tún ti yàtọ̀ sáyé tá a wà tẹ́lẹ̀. Láyé ìgbà tó PC kọ́kọ́ ń ṣe tán sí rain, ẹ understand, kò sí social media bí eléyìí. Tí social media bá wà, ó dá mi lójú pé àwọn náà máa gbé sí social media. Okay, àti wá believe pé social media ò tí ì ṣe bí eléyìí sí ìgbà yẹn. Ẹni tí tá bá ti ṣe ẹjẹ́ máa ṣe in documentary láti máa jẹ́ káyé rí, ká lè máa mọ̀ pé à ń ṣiṣẹ́, tí wọ́n ní máa sọ pé tó OPC ò ṣe nǹkan kan, à ṣe anything. Ẹ understand? Àbọ̀ lásán fún ọmọlúwàbí tó bá dẹ́nu àdó nídìí. Èmi ti wí tèmi náà, mo sọ yìí, mo dánu dúró. Ẹ ṣé o.